Amani Rahim. Ẹ má bínú nẹ́tíwọ̀kì ló já kíní tá ń ṣe. So nǹkan tó ń jẹ́ Súfí, ká ṣiṣẹ́ dáadáa, ká fi wá ojú rere Ọlọ́run, ká gbààwẹ̀, ká fi wá ojú rere Ọlọ́run, báwọn èèyàn ṣẹ̀ wá, ká ní ọkàn láti ní àforíjì, ká máa so ẹbí pọ̀, ká dẹ̀ máa ṣe gbogbo ṣe tá a bá ń ṣe ká máa ṣe lóòótọ́. Ẹ ti understand? Ṣùgbọ́n origin ni mò ń try àti ṣàlàyé fún wa yẹn. Ẹ wá wo nǹkan táwọn àfáà ń ṣe lónìí pẹ̀lú Súfí. Àwọn Súfí ni o, àwọn onísúfí ni o, àwọn onísúfí ni o, fún kíni? Kódà nínú South Africa wa tàwa ń bí. Ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ wà níbí àtẹ̀yin tẹ́ ń wò wá lórí social media. Ẹ try kẹ́ bá wa share kíní program Súfí àṣejù àwọn onísúfí, ẹ bá wa share dáadáa ẹ tó rọ lọ́hùn. Àwa ò kì í sábà sọ bẹ́ẹ̀, but a fẹ́ kó ríṣà àwọn ibi tó yẹ kó dé. Àṣejù àti ìwà bàjẹ́ àwọn onísúfí ẹ share ẹ̀ púpọ̀. Ẹ bá wa share àkínsọ gbogbo yẹn tán fóònù yín. Ẹ má jẹ́ kó pariwo, ẹ yọ kúrò ní kíní kó má máa wọnú nǹkan tí mo ń ṣe. Ẹ yọ fóònù, ẹ bá wa share. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà ní orí social media náà, ẹ bá wa share kó débi tá fẹ́ kó dé. Ẹ ti understand? Eléyìí àfáà onísúfí ni o, ẹni tó gé orí àfáà onísúfí ni o, wọ́n mọtí àfáà onísúfí ni o, wọ́n báyàwó níyàwó sùn àfáà onísúfí ni o, wọ́n ń ṣoògùn àfáà onísúfí ni o. Ṣáwa náà kì í ṣe súfí ni. Ṣáwa náà kì í ṣe súfí ni. Súfí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀, ṣùgbọ́n ibi tó ti ń bọ̀, ibi tí súfí ti ń bọ̀ máa ṣàlàyé ẹ̀sìn. Máa jẹ́ kó yé mi àti ibi tí súfí tó ti ń bọ̀ máa ṣàlàyé fún ẹ̀sìn. That is why tí wọ́n fẹ́ gba nǹkan gbà tán. So lè máa condemn pé àwọn onísúfí ni ò dá, àwọn onísúfí ni ò dá. Nínú àwọn onísúfí èyí tí ò dá bẹ́ẹ̀ ẹni tó dẹ̀ dá bẹ́ẹ̀ nu wọn tí wọ́n sin Ọlọ́run lillahi wa rasuli, tí wọ́n mú nǹkan mọ́ kan. Ẹ wo àwọn àfáà ló bá àwọn èèyàn so yìgì o. Ó bá tọkọ-tìyàwó so yìgì nínú South Africa wá ń bí. Very soon, kò tí ì póṣù kan, ẹni táfà lọ so yìgì pẹ̀lú àfáà ti gbà, àfáà ti ń fẹ́. Ẹ ti understand? Àfáà ni wọ́n lọ sí klọ́ọ̀bù, àfáà ń lọ klọ́ọ̀bù, ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà náà, ó ń ṣẹlẹ̀ ń bí. Àfáà mọ tí yó, wọ́n máa gbé àfáà sínú mọ́tò, wọ́n máa gbé àfáà sínú mọ́tò, táfáà ti máa bì sára, tá ti mọ tí yó. Tó ń bá wá díẹ̀ lọ, tó ń bá wá díẹ̀ bọ̀, Súfì náà ni wọ́n sọ. Àfáà ni ó dájọ́ lẹ̀ tí ó máa bá àwọn ọmọ ìjọ ṣe bàná. Tó ń bá fẹ́ sọ̀rọ̀ náà, Súfì náà ni wọ́n á tún sọ. Kí la wá ń bá kiri nínú ẹ̀sìn? Ṣáwọn tó ti ṣíwájú ṣé wọ́n ṣe Súfì ni? Tí wọ́n dẹ̀ bọ́ lọ́hùn dáadáa. Ó ṣe wá dì sí i. Tẹ́bá débi àwọn onísúfí ni, tẹ́bá débi àwọn onísúfí ni. Tálù Kùránì sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim, wasbir nafsaka ma'al lazina yad'una rabbahum bil ghadati wal hashihi yuriduna wajhahu wa la ta'du 'aynaka an turiddu sinnatal hayati dunya wa la tutihum من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطان. Kí l'Ọlọ́run bá ń sọ fún wa nínú àyà yẹn? واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي. Kí ni mo pè áítẹ́mù àwọn onísúfí fún ẹ ìwọ àfáà? Áítẹ́mù àwọn onísúfí ìgbàgbọ́ wọn ni pé kí wọ́n ṣe kí ni? Kí Ìsìlámù tó dé ní nǹkan tó ń jẹ́ súfí ti wà. Wọ́n dẹ̀ nígbàgbọ́ pé lẹ́fì rí pé wọ́n ní àfọ́ ní Súfí ó wà alúà ó ṣe kìíní kan. Súfí ti wà before Islam. Ṣùgbọ́n ṣẹ́mọ̀ kò síwé tí wọ́n fi ń control ara wọn. Wọ́n kàn bìlífù pé nǹkan tó ń jẹ́ Súfísìm ni pé ṣíṣàfọ̀mọ́ láti wojú rere Ọlọ́run, láti súnmọ́ Ọlọ́run, àtàsáwùf. So wọ́n nígbàgbọ́ ńgbà yẹn before kí Súfí tó dé, kí Islam tó dé, wọ́n nígbàgbọ́ ńgbà yẹn. Àwọn onísúfí lẹ́rìí pé ó lọ nú àpáta, ó lọ ṣe alúà. Ó lọ rí òkè, ó lọ ṣe alúà, ìgbàgbọ́ wọn nìyẹn. Alúà ni pé ó lọ ń pamọ́ síbẹ̀, ó lọ ń pe Ọlọ́run ọba ẹ̀. Kò síwé tó gáìdì wọn, Al-Qur'ani ò tí ì jẹ́. Súfí ti wà tipẹ́, àmọ́gbà tí àwọn onísúfí tí wọ́n fẹ́ tí Ìsìlámù dé, tí wọ́n fẹ́ mix pọ̀ mọ́ Ìsìlámù, àwọn kan dá wèrè. Èyí tí ò bá ọ̀nà mu, tí ò bẹ́ sí Ìsìlámù mu nínú tasawuf, àwọn kan dá lẹ̀.
àwọn kan wọ́n dálẹ̀ wọ́n kò pọ̀ pé ṣe bí àkókò ti ń kírun adẹ̀ẹ́sẹ̀ lẹ́yìn náà tẹ́lẹ̀ já mọ́ sé mọ́ àwọn kan dálẹ̀ nu wọn wọ́n sọ mí ti ara wọn pé tó àti gba Islam nínú àwọn nǹkan tí wọ́n wá ti nínú àwọn item àwọn onísúfí táwọn ti ń gbé bọ̀ wá wọ́n tó wọnú Islam wọ́n wá àwọn èyí tó bá ìsìn Islam mú bẹ̀ wọ́n kọ̀ntínú èyí tó da tó bá ìsìn Islam mú èyí tí Islam ní kò bá òun mú tálíkùránì ní kò bẹ́sìn mú wọ́n jù ú lẹ̀ nínú àwọn ẹ mọ̀ pé for example sì bí àwọn 100 káwa ń bí sìn káwa là ń ṣe nǹkan kan nǹkan tá ń ṣe yẹn kálá fi ń wojú rere Ọlọ́run ẹ mọ̀ pé nínú nǹkan tí àwọn onísúfí máa ń ṣe wọ́n á wọ alúà wọ́n á lọ sórí òkè wọ́n á lọ sínú cave wọ́n láwọn ń gbàdúrà sọ́lọ́run wọ́n nígbàgbọ́ nínú àwẹ̀ wọ́n nígbàgbọ́ pé ta bá gbàwẹ̀ títí àbí ta pamọ́ síbi kan ta lá ń pe Ọlọ́run wọ́n tún nígbàgbọ́ pé ta bá pa ẹran ká pa nǹkan ẹlẹ́mìí ká fi ṣe sàárà wọ́n nígbàgbọ́ ń bẹ̀ wọ́n dẹ̀ máa ń ṣe kí ni wọ́n máa ń rí ayé sá ádàádà kì í wù wọ́n pé ká máa lọ nínú jeep ká máa ṣe gbádùn ká máa ṣe kì í wù ẹni tó bá jẹ́ original tasawuf torí pé kí ni sóòlù wọn ó máa ń wà pẹ̀lú Ọlọ́run ni gbogbo nǹkan tó kàn wọ́n ni pé báwọn aṣèpàdé Ọlọ́run dáadáa wọn kì í rí nǹkan míì dẹ́sọ̀ ẹ̀tẹ́ bá gbówó fún ní súfí tó jẹ́ original tó lówó rí pé yóò mọ̀ pín owó òun ni yóò mọ̀ fi ṣàánú ni wọ́n dẹ̀ máa ń wá peace wọn kì í fẹ́ wàhálà tí wọ́n àti onísúfí original tẹ́ bá ní problem ó máa wá kí ó sort kẹ́sí kí gbogbo àkáṣà àjọmọ̀ ọ̀yá kí gbogbo nǹkan máa lọ kí gbogbo nǹkan máa dùn ẹ dákun ẹ bá wa share program yìí dáadáa ẹ má bẹ́ẹ̀ sin Ọlọ́run ọba jẹ́ kí gbogbo nǹkan máa dùn ló máa wà lọ́kàn onísúfí so bá ṣe wọ́n wà bí yẹn ká máa ṣe ká là ń ṣe program kan á ṣe nǹkan kan nǹkan tá ń ṣe yẹn a ti ń ṣe lọ ìwé kan wá dé ẹ̀sìn kan wá dé bọ́rọ̀ súfí ṣe jẹ́ nìyẹn o súfí ti wà before Islam tí wọ́n ti ń dá tí wọ́n ti ń ṣe wọ́n dẹ̀ mọ̀ wọ́n mọ̀ àmọ́ àwọn mi ò kí fẹ́ kí èèyàn sọ̀rọ̀ débi báyìí ìyẹn á sọ̀rọ̀ débẹ̀ súfí ti wà before Islam àwọn èèyàn nínú àwọn onísúfí nígbà tí Islam dé tí wọ́n rí pé àwọn náà tẹ́ àti purify ni ṣe báwọn fẹ́ mọ́ lọ́dọ̀ Ọlọ́run ni anábì mọ́mọ́ Ọlọ́run rán sí gbogbo àgbáláyé ló ti dé iná jẹ́ àwòwò wọ́n dẹ̀ gbọ́ nǹkan tọ́lọ́run sọ fún ànábì tánábì náà sọ wọ́n rẹ́dì ẹ̀ láti ṣetán àti fọ́lọ̀ ànábì nínú apákan àwọn onísúfí wọ́n sọ mí ti fọ́lọ̀ ní total submission nínú apákan àwọn onísúfí wọ́n fi wèrè kún nǹkan wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun wọ́n dá gbogbo ẹbọ wọn nù wọ́n dá gbórúkọ àlìjọ nínú wọ́n dá oògùn nù tán wọ́n wò pé ṣe bí àwọn ṣe lè tó káwọn tó mọ kírun sí àwọn original àwọn àgbà àfà tí wọ́n jẹ́ pé tí wọ́n tán sínú súfí tí wọ́n understand ẹ̀ bí tòótọ́ kò ní sí kankan tí wọ́n fi bẹ Ọlọ́run fún ẹ kódà tẹ́ bá lọ bá wọn alukurani wọ́n fi bẹ Ọlọ́run fún ẹ wọ́n sì ní kọjá alukurani àti súnà wọ́n ní mú tara wọn wá báwo la ṣe ní sọ bí tí súfí ti ń bọ̀ nígbà táwọn kan bojú súfí jẹ́ tí wọ́n mọ̀ bí táwọn ti ń bọ̀ gan ẹ mọ̀ pé generation tó máa ń count nínú ayé ni ibi tó ti bó ní kálukú ó máa show nínú ìwà ẹ̀ apákan àwọn onísúfí nínú ẹ̀sìn ní sí báyìí bóyá àwọn foundation tí wọ́n dá ẹbọ nù tán tí wọ́n dá ìwà bàjẹ́ nù tán nígbà tó fẹ́ gbà fọ́lọ́run gbà fánàbí Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam táwọn kẹ́dẹ̀ ń ṣiṣẹ́ lójú méjèèjì tí wọ́n sunkún fọ́lọ́run ọba nínú súfí náà ni káwọn kan máa bàjẹ́ àásọ̀bìtẹ̀ tí ń bọ̀ ibi tí súfí ti ń bọ̀ ni àwọn kan kówó èrè wọlé ni o àwọn kan dẹ̀ dúró tí wọ́n ní NAFDAC number ìjọba Ọlọ́run dání tí wọ́n má múlù mọ́là tí wọ́n dẹ̀ dá nǹkan pọ̀ mọ́lẹ̀ ọ̀hún lẹ́ẹ̀kan náà tánàbí ti dé tí wọ́n ti kà á pé nǹkan báyìí lọ́lọ́run fẹ́ nǹkan báyìí lọ́lọ́run ò fẹ́ táwọn náà dẹ̀ wò pé nínú iṣẹ́ àwọn gbà yẹn náà tẹ́lẹ̀ àkàwọ̀ alúà inú iṣẹ́ onísúfí ni onísúfí máa ń wà spiritual ni wọ́n fi máa ń pè wọ́n lólóògùn ẹ ti ọ̀rọ̀ sáà onísúfí fi wà spiritual in a normal day kó lọ fi ra ìpamọ́ síbi kan kó máa gbàwẹ̀ pẹ̀lú ẹ̀ kódà kó má wí nǹkan kan gan wàá máa gbóòórùn spiritual nínú ara ẹ̀ àwọn onísúfí lónìí ká bẹ lọ́run ká ṣe nǹkan ká pa ẹran sí ká ṣe sacrifice súfí lónìí ókè Ọlọ́run ní ká má hàmù ara wa ká má ṣe jàǹbá fúnra wa súfí náà ló ń pèpè peace ẹ ti ọ̀rọ̀ sáà nísìn so ìgbà tí wọ́n gba ẹ̀sìn tí wọ́n wọnú ẹ̀sìn Islam àwọn tí wọ́n àwọn ṣẹ́mọ̀ pé ẹni tó ń lọ sórí àpáta tó lọ ń pe Ọlọ́run pòun pamọ́ síbẹ̀ òun wá lúà oríṣiríṣi àlúà ló wà ẹ má ẹ̀ka tanra wa mẹ́
nínú Islam gangan tàbá ní ká sọ kí ó ṣe òní kí jọmọ́ ni òní kí jímọ̀ ni wàá mọ̀ pé nǹkan tó ti wà tipẹ́ ni ẹ má yẹ ká tanra wa Súfì ti wà tipẹ́ ṣe òní kí jọmọ́ ni tó bá pẹ́ Súfì ṣe ẹ̀dẹ́ ni kò ní sí alúà ò ní sí nínú ìrìn àjò yẹn alúà nínú àwọn nǹkan tó jẹ́ pé òpó tó di Súfì mú ni mò ń sọ fún ẹ yìí but ìgbà tí wọ́n understand tánà bí preach fún wọn tí wọ́n rí Al-Qur'an àwọn kan jọ wọ́n ju pé àgbà nínú nǹkan tí wọ́n rí pó papọ̀ jù nínú nǹkan táwọn ń ṣe tó papọ̀ ní pé ṣebí ká á máa rántí Ọlọ́run tí wọ́n dẹ̀ rí pé Al-Qur'an sọ náà pé ẹ máa rántí èmi Ọlọ́run ẹ máa rántí èmi Ọlọ́run yazkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubi wa yatafakkaruna fil khalqi samawati wal ard rabbana man alakta asa batilan subhanaka fakinna azaban nar àwọn wo lọ́lọ́run bá wí bẹ́ẹ̀ yẹn so wọ́n ti rí pé ká máa rántí Ọlọ́run ká máa ṣe Sufism ni nǹkan tó lè gbé ẹ súnmọ́ Ọlọ́run tó lè mú ẹ máa rí ìyọ́nú Ọlọ́run ọba tó lè mú ẹ máa rí nǹkan tó jìnà tó lè máa mú Ọlọ́run máa dàrẹ́tì ọkàn ẹ tó máa pa ẹ́ láṣẹ nǹkan dáadáa tó máa lé ẹ jìnà sí nǹkan aburú wáyé wá wo Sufi lónìí ẹ wá ní àníṣọ origin we are going to let people know the origin of Sufism àtàsáwùf origin ẹ nìyẹn mo máa gbé wá fún yín ni o mo kàn yà síbẹ̀ díẹ̀ lónìí ni o ibi tí mo ń lọ ni pé ìwà ìbàjẹ́ àwọn àfà àwọn ará máa ṣípìn ẹ̀ díẹ̀ díẹ̀ sọ pé nísìnyí ò gbọ́ rí ó kàn déédéé bá ara ẹ nínú Sufi ni Sufi ti wà kí Islam tó dé àwọn item wọn lèmi dẹ̀ kà fún ẹ yẹn o lè bí mi àwọn item wọn tí wọ́n ti ń kó bọ̀ lèmi kà fún ẹ nígbà tó dẹ̀ dé tó pé Sufi tí wọ́n láwọn ṣe náà kí Islam tó dé ni pé àwọn wá bá wọn ṣe súnmọ́ Ọlọ́run ló ń bí alúà ká lọ ní àpáta ká lọ ní ugbó ká lọ orí igi ká wọnú kànga ká lọ fara pamọ́ ká láwọn ojú rere Ọlọ́run ká máa gbààwẹ̀ tá bá gbààwẹ̀ tán ká pa ẹran ká fi ojú rere Ọlọ́run ká máa ṣe dáadáa sáwọn èèyàn káráyé sá ká má máa sí nínú àwọn tó máa lé ayé kiri afẹ́ kọ́lé afẹ́ ra mọ́tò afẹ́ lo mansion nǹkan tó ń jẹ́ Sufi nìyẹn àmọ́ àwọn èyí tí ò wá da nínú àwọn nǹkan tí wọ́n kó dání ìgbà tẹ́sí Islam dé tí wọ́n wo tánàbí kàkéwú fún wọn tí wọ́n wo nǹkan tọ́lì Kùránì ń sọ tí wọ́n wo nǹkan tọ́lọ́run wọn bá ń sọ àwọn tó jẹ́ pé àníyàn tòótọ́ ni àwọn fi ń ṣe Sufi yẹn nígbà ìmọ̀kan wọ́n wò pé tó ìbálá fẹ́ súnmọ́ Ọlọ́run ni òjíṣẹ́ ló dẹ̀ ti dé tọ́rọ̀ ọ̀nà sí gbogbo àgbáńlá ayé ẹ jẹ́ kí àjọyìn ká kúkú máa ṣe afẹ́súnmọ́ Ọlọ́run náà tẹ́lẹ̀ ni so bismillah ya Rasulullah àwọn yẹn wá àwọn kan nínú wọ́n sọ mí àwọn nǹkan tí ò dáadáa bí ti kàgbé eléyìí ò lè bá ẹ̀sìn wa lọ o wọ́n jùúlẹ̀ wọ́n fọ́lọ̀ ànábì èyí tó lè bá ẹ̀sìn lọ nínú àwọn nǹkan táwọn ti ń bá bọ̀ tẹ́lẹ̀ wọ́n jọyìn wọ́n fi ń kúnṣẹ́ wọn síwájú Ọlọ́run wọ́n dẹ̀ ń sin Ọlọ́run ọba tí wọ́n dẹ̀ rí pé eléyìí ó pure wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-d-dina hunafa àmọ́ nínú apá kan wọ́n ṣe pé gbogbo èrò wa ò lè ṣe papọ̀ láwọn pé oníkèmí má porúkọ àlìjọ̀nú mọ́ ó ní kí má porúkọ rọ̀ wá níyà mọ́ ó ní kí má pa nǹkan sí nǹkan mọ́ ó ní kí má lọ wọ àlùà nínú igbó mọ́ ó ní kí má lọ wọ àlùà nínú kànga mọ́ ṣe bí mo ti ń kírun mo ti ń sin Ọlọ́run ọba mo lè máa ṣe àwọn eléyìí náà lẹ́gbẹ̀ẹ́ kan ó ní kí má ṣoògùn mọ́ ẹ wo àwọn bàbá àtijọ́ tó bá ní kankan báyìí wọ́n á ka Al-Qur'ani kódà èmi ò ní ka Al-Qur'ani torí pé kí ni ó ti yúùsì mọ́ spọ́ọ̀tù tó wà yẹn láti máa ní bí ìsínìlá nǹkan tó ń sọ pé ó ń ṣe ẹ̀ yẹn kó máa fi ẹ́ lẹ̀ tí kìí ṣe oògùn tí kìí ṣe dán tí kìí ṣe magic tó dẹ̀ máa happen bẹ́ẹ̀ torí pé kí ni wọ́n máa ń pe Ọlọ́run òun láyà yẹn sọ fún wa pé wasbir nafsaka ma'a allazina yad'una rabbahum bil-ghadati wal-'ashi súnmọ́ wọn dúró tì wọ́n má kanra mọ́ wọn má lé wọn àwọn wo ni àwọn tí wọ́n rántí àwa Ọlọ́run ọba láàárọ̀ àti lálẹ́ tí wọ́n fi ń ṣe kí ni yuriduna wajhahu tí wọ́n fi ń wá ojú rere àwa Ọlọ́run ọba tasawufu nìyẹn Sufism nìyẹn ẹ má kó wèrè wọnú ẹ̀ mọ́ afẹ́lóhun ṣe mọ̀lídì ó ti mọ tí yó ó wá ń ṣubú lórí stage afáwọn human party kiri Sufi afáwọn Mukadamu Shehu òun ló ń wá human party kiri tó fi ṣoògùn ẹ má bà Ìsìlámù jẹ́ ẹ má bà Sufi jẹ́ Sufi nǹkan tí yàn fi ń purify ni nǹkan tó ń fọyàn mọ́ ni tó
tó ti láwọn fáírọ́ọ̀sì kan lára tẹ́lẹ̀ ó wá tó wá jẹ́ tasawuf ó máa àfọ̀mọ́ ni àmọ́ nísìnyí Súfí tó já àfọ̀mọ́ yẹn àwọn wèrè tí wọn kó wèrè wọn dànù nígbà yẹn àwọn tó kó wèrè wọn wọnú ẹ̀sìn yẹn tí wọ́n sọ́lẹ̀ tán àwọn ni ló ìṣẹ́kù ẹ mọ̀ pé àwọn nǹkan burúkú mọ́ rìn gan ló ìṣẹ́kù àfáà ń wórí ọmọ tuntun àfáà wákàǹkà wọ́n pọ̀ ní South Africa ń bí náà àfáà ló mọ tí yó ní klọ́bù àfáà ló bá àwọn èèyàn ṣe nìkáì ló so tọkọ tìyàwó pọ̀ àfáà sì tún gbà ìyàwó tó ṣe jẹ́ ká bẹ̀rù Ọlọ́run àfáà ló so tọkọ tìyàwó pọ̀ pé ẹ máa fẹ́ra yín kẹ̀hẹ́n ó sì ṣe útúbà sí ó ṣe everything ó ṣe òun ló so tọkọ tìyàwó pọ̀ ó dẹ̀ tún gbà ìyàwó nínú South Africa yìí ni àfáà nínú South Africa yìí ní ó mọ ọmọ tí láàrin àwọn èèyàn kiri làwọn ará South Africa mo fi nípa ẹ̀yẹ kó rí yín pé ẹ jẹ́ kó rí yín pé ẹ̀yin Nàìjíríà tẹ́ wà nínú South Africa ẹ máa mọ àwọn àfáà tẹ́ máa yájú sí o tẹ́ bá ń jókòó pẹ̀lú àwọn àfáà kan tẹ́ ọjọ́ mọ títẹ́ ọjọ́ ń hùwà bàjẹ́ ẹ mọ àwọn àfáà míì ẹ parẹ́ wọn ní gbúrò yín mọ́ àtayọ́mọ̀lì kìyàmọ̀ ìrọ̀kẹ́wàá wọn ní gbúrò yín mọ́ bí sinillahi ta'ala àfáà kan wà ó dúró déédéé sójú ọ̀nà Ọlọ́run àfáà kan wà ó ń balẹ̀ Ọlọ́run jẹ́ ó wá ń kún àwọn kan lójú pé ó wá ń kún àwọn èèyàn lójú pé tó ṣèbá àwọn àfáà kan la ọjọ́ ń jókòó la ọjọ́ ń mọtí yẹn ṣèbá àwọn àfáà kan la ọjọ́ ń gbé obìnrin ṣèbá àwọn àfáà kan la ọjọ́ ń pàdé ilé aṣẹ́wó ṣèbá àwọn àfáà kan la ọjọ́ ń pàdé ní klọ́ọ̀bù ṣèbá àwọn àfáà kan la ọjọ́ ń mutí ṣèbá àwọn àfáà kan la ọjọ́ ń ṣoògùn ṣèbá àwọn àfáà kan la máa ń pàdé lédì ṣèbá àwọn àfáà kan la rí pẹ̀lú pásítọ̀ tí wọ́n wá sí ṣọ́ọ̀ṣì lálẹ́ tẹ́ bá fẹ́ fi wé gbogbo àwọn àfáà nínú South Africa ẹ jẹ́ kó rí yín dàrú gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ordinary person tẹ́ jẹ́ mùsùlùmí àbí whatever tó wù kẹ́ jẹ́ tẹfẹ́ máa fi àwọn àfáà tí wọ́n kó ìdọ̀tí yí àwọn àfáà nínú South Africa tẹfẹ́ máa fojú kan náà wo gbogbo àwọn àfáà èmi Muhammadu Saidi ń sọ fún yín lónìí látẹnu Al-Qur'ani ipe ẹ pààrẹ wọn ní gbúrò yín ìran kẹwàá kì í ṣe ìwọ nìkan kọ́ ló máa dájẹ́ ìyà yẹn o kódà kẹrùjọ wọn lẹ́yìn kẹrùjọ àwọn àfáà tó dúró déédéé lẹ́yìn ẹ jìyà yẹn wọ́n ìsọ máa rà haida lẹ́sìn yakuduna fi hayatina tó bá ń tẹbá ráwọn àfà ẹ̀rí ẹwọ́rú eléyìí nìsí òun là ń sọ yẹn wọ́n aláfà kan burú nígbàtẹ́yìn àfà ń ṣiṣẹ́ gbogbo apẹ̀rẹ̀ wa láàfà àwọn aláfà kan ó mú ọtí ó ń pàdé ó lọ klọ́ọ̀bù ó lọ mú ọtí àwọn aláfà kan gbogbo wa lára ń jáfà o àwọn aláfà kan ó ń gbẹ̀yàwó oníyàwó òun ló so igi pẹ̀lú wọn òun ló tún gbẹ̀yàwó àwọn aráfà kan ó ń gbé ẹbọ àwọn aráfà kan òun àtàwọn babaláwo àtàwọn pásítọ̀ wọn ọjọ́ ń ṣe ni wọ́n rí ilé pásítọ̀ wọ́n rí ilé babaláwo hey understand gbogbo ọ̀sìn ìpìnrẹ̀ wà láàfà hey àwọn kan wá wà tí wọ́n ṣe wọ́n ara wọn àfà kiri pẹ̀lú ìwà àbàjẹ́ wọn ẹ dákun ẹ share fídíò yìí mi ní jẹ́ púpọ̀ mo máa mú wá díẹ̀ ni àwọn ará àwọn àfà kan nínú South Africa tí wọ́n wá wù àbàjẹ́ àwọn ni wọ́n wó ògùn ni wọ́n ń wá egungun orí òkú ìkoríko orí sàárè ìbọ̀wọ́ òkú egungun àfín wọ́n wá kiri àwọn náà ni wọ́n lọ klọ́ọ̀bù tó mọtí yóò pé àfà àti yó kí ní ìwọ̀n ń fa àárín fi sáwọn tó jẹ́ pé Nàìjíríà tó ń bẹnu South Africa gẹ ìkan náà ni wọ́n ẹ máa fà tẹ́sẹ̀ wèrè sí o wàláhì tàláhì súnmọ́bìláhì lẹ́síláhì ilẹ̀ wúwà tẹ́ bá ṣe wèrè sí àfà tó ẹ̀kẹ́ ṣe wèrè sí tó jáfà àtọ́lọ́hun má jẹ́ kó jìnà má jẹ́ kó rú ẹ lójú tó bá bára dáadáa ẹdẹ́wájú èmi jẹ́ kí n sọ fún ẹ kó yí ẹ kó máa pé kíní tó bá bára dáadáa bẹ́ẹ̀ sẹ́yìn ráwọn àfá àtẹ ọjọ́ ń ṣe dáadáa nínú South Africa tó bá ń bára dáadáa tẹ́jọ́ ọjọ́ ń ṣe dáadáa tẹ́ bá bára dáadáa ẹdẹ́wájú tèmi wàá kún àbùkù lórí ìran ẹ̀kẹ́ wá torí pé kíni àwa sin Ọlọ́run with sincerity ni a dẹ̀ ń ṣe wàhálà sí mẹ́sìn a dẹ̀ ń sọ fáwọn èèyàn à ń ṣe wá sí ìtọkàntọkàn ni àtọ́ra wa gbogbo wọn pera wa láfa ìwọ ń lọ mọtí lẹ́yìn àwọn èèyàn rí ẹ̀hún bá àwọn èèyàn ordinary person jókòó ó mọ̀ nǹkan tó fà jẹ́ ni alihula máwú wọ́rọ̀ sátúlẹ̀ hàmbíyá yìí àwọn àfáà ló rọ́pò àwọn ànábì Ọlọ́run ṣáfà tó rọ́pò ànábì Ọlọ́run wọ́n wá ń pe àwọn kan ẹwọ wọ́n ṣe ráwọn àfáàfin lórílẹ̀ èdè ayé
so ìwọ tó bá mọ̀ pé ò lẹ́bọ lẹ́rù tó dẹ̀ mọ̀ pé ó dúró tán wàá yọ ọ̀rọ̀ ẹ síta pé sí àáfàá ni mí o mi sì má mú lùmọ́là mọ́ tẹ bá rà àwọn àáfàá fín ẹ mọ́ rẹ́ mi fín o ẹ kan ìdí nínú yọ o wàá clear ẹ̀ because nǹkan tó fi ń ráwọn àáfàá wọ̀nyẹn fi ni pé nígbà tí àáfàá ordinary person jọjọ́ ń jókòó fún ọjọ́ ń gé ìgò ọtí mu wọ́n ọjọ́ ń mu gbó ni wọ́n ọjọ́ ń mu koké wọ́n ọjọ́ ń mu gbẹ́ná ni àáfàá àtàwọn èèyàn lásán wọ́n tún ṣe ọmọ fàfà èèyàn lásán gbé ọmọ fàfà èèyàn lásán kí àáfàá ìjẹ́ká bá yín wọ́ ọmọ sáfà oníyàwó ni àáfàá mọ tí yóò rí pé wọ́n ní àáfàá ìmọ̀ àti yóò ẹ ti yóò wọ́n máa páàkì àáfàá sínú mọ́tò àáfàá máa bì ọ̀nà dàtàwọn èèyàn ordinary person tí wọ́n ní máa rí àwọn àáfàá fín àáfàá máa rán àwọn èèyàn pé mò ń fẹ́ nǹkan báyìí mò ń fẹ́ nǹkan báyìí ó máa ti àwọn èèyàn lọ bí ìbàjẹ́ instead káfà jẹ́ ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar mò ń sọ̀rọ̀ sínú ayé àmọ́ ọ̀rọ̀ mi lónìí tí mo fi ní kẹ́ṣẹ́ ni pé mò ń sọ sínú South Africa kẹ́yìn tẹ jẹ́ mùsùlùmí ordinary person tẹ máa ń fa àwọn àfáà tayí tẹ rí àwọn àfáà tẹ ọjọ́ ń kẹ́gbẹ́ ọtí tẹ rí àwọn àfáà tẹ ọjọ́ ń kẹ́gbẹ́ kíkó obìnrin tẹ rí àwọn àfáà tẹ ọjọ́ ń ṣe lọ ṣọ́ọ̀ṣì lónìí lọ sílé babaláwo lọ́tún tẹ ọjọ́ ń gbẹ́bọ tẹ rí wọn fín ẹ má rá àwọn àfáà tọ́lọ́run fín o tẹ́rò nínú ọkàn yín pé kí ni kò sí nǹkan fáwọn àfáà yẹn mọ́ ta ló sọ fún bàbá ìyá ẹ̀ bẹ́ẹ̀ pé kò sí nǹkan fáfáà kò sí nǹkan fáfáà olórí ibú mọ́ ni àfáà tó bá ti ń pa nǹkan pọ̀ mọ́ lọ́hun kò sí nǹkan kan fún àfáà tó bá dúró déédéé wa a'tasimu bi abdillahi jami'an wala tafarak má jẹ́ kí nǹkan kan ya ìwọ àti kí ni o okùn tó wà láàrin ìwọ àtọ́lọ́run má jẹ́ ó já dẹ̀sìn ọlọ́run ọba pẹ̀lú sincerity kí àwọn èèyàn wá ní wọ́n ń kówó èrè bọ̀ confirm lè bí sọ o ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run àwọn àfáà ní South Africa gbogbo nǹkan tó ń ṣe là ń gbọ́ o gbogbo nǹkan tó ń ṣe ẹ̀yin àfáà South Africa èyí tó ń mọtí èyí tó ń hùwà àbàjẹ́ tó ń wọ́n máa bá àti kiri èyí tó pé yóò mọtí yóò ní kílọ̀bù èyí tó ń lọlé aṣẹ́wọ́nú yín gbogbo rìpọ́ọ̀tù yín ni wọ́n ń kó wá o àní dárúkọ á ṣe wá sí títí wa torí nǹkan táwọn ẹ̀fín jáde tán báyìí ni pé ẹ sọ ẹ bà ìsìláàmù jẹ́ ẹ tún bà súfì jẹ́ àfáà lá ní pé kò sí nǹkan kan níbi ìrun ẹ má kírun ní ìrun tó jẹ́ pé kò sí excuse fúnrun àfáà lá ní pé ẹ jọ̀sán àfáà lá ní pé ẹ fi sọ̀látùlì fàtí kírun ẹ ń jẹ́ kó máa bú àwọn àfáà gidi ẹ ń jẹ́ kó máa bú Islam ẹ ń jẹ́ kó máa fẹ́nu àbùkù kan nǹkan tó ń jẹ́ tasawuf Sufi ẹ ń jẹ́ kó máa fẹ́nu àbùkù kan nǹkan tó ń jẹ́ Sufi ọlọ́ọ̀bọ̀ òrọ́dù Sufi ọlọ́ọ̀bọ̀ òrọ́dù Sufi àmọ́ kò ní gba nǹkan ìdọ̀tí ká sọ òótọ́ fúnra wa mo tún rìpítì ẹ̀ gbogbo ayé ni mo ń sọ̀rọ̀ sí àmọ́ lẹ́kṣọ̀ mi lónìí tọ́pìkì yẹn pé ìwà àbàjẹ́ àwọn afáwé kiri kan mo ń sọ̀rọ̀ sínú South Africa ní Pretoria ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ rí i pé ordinary person wàá rí bá ṣe bá fàmí sọ̀rọ̀ ojú àdẹ̀ máa tì ẹ́ yes ibi tí wọ́n ti ń pàdé ni ibi tí wọ́n ti ń pàdé ni àáfàá ni wọ́n àjọ jókòó tó máa sọ̀rọ̀ pẹ̀lú ordinary person àsìkò òrùn á tó àáfàá ò ní dìde ẹnu àáfàá ló ń rùn fọ́tì yìí ẹnu àáfàá ló ń rùn fún gbó ẹnu àáfàá ló ń rùn fún cocaine àáfàá ni wọ́n rí nílé aṣẹ́wó kiri wọ́n wá ń sọ pé àwọn súfí wọ́n wá ń sọ pé àwọn mùsùlùmí wọ́n wá ń sọ pé súfí tàṣàwùfù nǹkan tó mọ́ tíyàn fi ń súnmọ́ lọ́hùn ni tó dẹ̀ ti wà tipẹ́ nígbà tó dẹ̀ fẹ́ líǹkì pẹ̀lú ẹ̀sìn ìsìláàmù tánàbí dé wọ́n ju àwọn nǹkan tí wọ́n pé wọn ọ̀rẹ́ rí fún tí wọ́n ń ṣe tẹ́sì ìsìláàmù dẹ̀ ní tí ó fàyè gba àwọn tó jẹ́ súfì tòótọ́ wọ́n jùúlẹ̀ èyí tó dá nínú pé ká rántí Ọlọ́run ká so ẹbí pọ̀ tó bá
alukuran tọ́lọ̀ ń gbé fún jíṣẹ́ ńlá Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam tó bá mu wọ́n kó pọ̀ mọ́ nǹkan tí wọ́n ti ń bá bọ̀ tẹ́lẹ̀ ló fi jẹ́ pé tó bá jẹ́ súfí wà wà spiritual bẹ́ẹ̀ ni torí bí tí súfí ti ń bọ̀ ìpínlẹ̀ ẹ̀ nìyẹn ẹ wá sọ súfí di náà dáadáa lòun ṣe mòlídìí ṣeúṣeú la ilaha illallah ó ti mọ tí yó òun ló ń fẹ́ràn èèyàn fọ́kọ̀ mu yìí òun ló ń wá orí òkú kiri òun ló ń wá pé ló ń bá àwọn ọmọ ìjọsìn ló ló ń fún obìnrin lọ́wọ́ òun ló ń pe ṣé Ibrahim lọ́lọ́run yìí o afá onísúfínú o afá onísúfí ló ń pe ṣé Ibrahim lọ́lọ́run ló ń pe ṣé Ahmada Tijani lọ́lọ́run ló ń pe ṣé Abdul Qadir lọ́lọ́run afá onísúfí ló ń fi Salatul Fati kírun yìí o àwọn onísúfí ni ò dúpẹ́ fún Ọlọ́run ọba mọ́ ìlú ó dúpẹ́ fún ṣéwù o ẹ má bà súfí jẹ́ tasawufi nǹkan tó dúró tán ni confam lèmi ń sọ fún ẹ o bàbá tó bẹ́ mi kàdìríyà ni wọ́n lè bí àwa sínú ẹ̀ kàdìríyà ni mo ń ṣe títí mo tún gbọ́ tìjàníyà kàdìríyà ni mo ń ṣe títí mo gbọ́ ìkìlàsíyà sorry kàdìríyà bàbá tèmi dẹ̀ ní ọwọ́ àfáàndá àgbà lóyún wọ́n ti gbọ́wọ́ kàdìríyà ṣé Ahmad Rufai ìdásọ́ láti àgbà so kò máa wò pé bí àmì kì í ṣe súfí bẹ̀tì jásò òótọ́ fúnra wa súfí nǹkan tó mọ́ ni má kó wèrè wá sínú súfí tó bá ti kó wèrè wá kúkú kúrò ń súfí kó kú dúró panagada kó mọ̀ sí lọ́hùn ẹ because ibi ta ti sọ pé ẹ afẹ́ pọlọ́hun lẹ́yìn ká lè bá ṣe ráyè súnmọ́ lọ́hun ló ti mọ̀ ógóró ló ń pọlọ́hun yìí tálì Kùránì sọ fẹ́ pé láyé àmọ́ sóhú ilá lè mọ̀tọ̀ Harun tanzilu min rabbil alamin àfáà South Africa ọlọ́tí ògbọ́ ní Suratul Waqi'a láyé àmọ́ sóhú ilá lè mọ̀tọ̀ Harun tanzilu min rabbil alamin ẹni tí ò bá mọ́ kan kó má fọwọ́ kan Al-Kùránì ẹ̀yin lẹ́lẹ́ ń ṣe súfì ló báyàn fún ló wẹjá nọ́mbà yìí ló ń ka Al-Kùránì afọ́ orí súfì òun ló báyàn ṣe bàdínátàn yìí nílé aṣẹ́wó kò wẹjá nọ́mbà ó gbé Al-Kùránì ó tún ka Al-Kùránì sì sọ fẹ́ pé láyé àmọ́ sùn àwọn mọ̀lẹ́kẹ́ ọmọ ṣépè fún ẹni kí ló ń bá kiri làwọn èèyàn fi ń rí yín fi ẹ má jẹ́ káwọn èèyàn rí ẹ̀yin èèyàn àwọn afá ìjagbàjàgbà ni arífín ẹ má kó gbọ́ àwọn afá pọ̀ mọ́ o torí wọ́n á jẹ́ ká sórí ibú tó lọ́fà tí ò bá láàánú yóò dà yín pọ̀ mọ́ lọ́hùn ẹ̀ sì ní bọ́m̀bẹ̀ dẹ̀ràn kẹwàá yín ẹ̀yin afá ìka bẹ̀rù Ọlọ́hun afá ló báyọ̀ sùn ní òwe jáná báyìí afá ló mọ tí lẹ́yìn mọ́ suhu ilẹ̀ ni mo tọ̀ Harun o mọ̀ pé tó bá mọ tí ò lè ka Al-Qur'an o mọ̀ pé tó bá wẹ jáná bá ò lè fọ́ọ̀kọ́ Al-Qur'an ká máa sọ pé wá mọ tí ó fi ń ṣàskar owó àmọ́ tí ó fi ń ṣàskar odidi èèyàn ló lọ yìí ni wọ́n jó yìí ló fi ń fẹ́kọ̀ọ́ mú yìí ló fi ń mọ tí ní dájídájí wọ́n wá bọ̀ tẹ̀sùbá ló kúnnú ilé ẹ̀ yìí kí ni wọ́n pè wọ́n ní súfí tasawuf kì í ṣe nǹkan ìbàjẹ́ ẹ má gbé ìrújú wọnú ẹ̀ ìbádà Ọlọ́run kul innama ana basharun mislukum yuha ilayya annama ilahukum ilahu wahid فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا القرآن là ń kà yìí Súfì wà ó dúró ìrìn àjò tó yá ni ìrìn àjò tó pé ni tó bá ti ṣe kí ni o tó ti ṣe pé kí ni o wa ma umiru illa liyabudullaha mukhlisina lahu dina hunafa àìmọye àwọn èèyàn tó ń ṣe súfí tí wọ́n mọ̀ tẹ́ẹ̀lẹ̀ pọ̀ kí wọ́n ṣe súfí wọn kó tẹ̀sùbá ká wọn hùwà bàjẹ́ pé súfí ni wà wọn sọ pé kàrámọ̀ ṣé ugbérùn wọn fi Salatul Fati kírun tilka hududullahi wa man yuti Allaha wa rasulahu wọn kọjá inú alátọ́lọ́hun tànábì wọ́n sì ń jẹ́ súfí wọ́n sì ń sọ nǹkan sọ́lọ́hun Ọlọ́run bá sì ń gbọ́ wọ́n ń pàṣẹ Ọlọ́run bá sì ń gbọ́ gbogbo nǹkan bá sì ń béèrè wájú Ọlọ́run bá sì ń fún wọn. ẹ á lọ rán gíní àwọn akótẹ̀ ṣùgbà sọ́rùn a ní ṣe wèrè ló yá ó yá wèrè ní ẹ gbogbo àwọn bàbá àwọn yẹn ẹ̀rí wọ́n máa wà humble lọ síbi tí wọ́n bá ti pè wọ́n ní bí wàbí molid bí wàbí program láwọn bàbá tẹ bá nínú súfì
wọ́n máa wà humble wọ́n ní wò hanahana ìwọ ló ti mọ tí yóò yìí ó ti mu gúdà ó tún fagbó ọlọ́pàá àtìlẹ̀ àwọn ẹni ọlọ́run wèrè ní ẹ́ ọlọ́pàá àtìlẹ̀ àwọn ẹni ọlọ́run ìwọ wọn ló ń wárun abẹ́ ìyàwó oníyàwó yìí ìwọ ló ń wá ń kì tí wọ́n fi nu kíní tí wọ́n bá ṣe kíní tán àfá òní súfí nù o torí gbogbo àwọn àfá wọ̀nyẹn súfí ni wọ́n ń sọ má jẹ́ ǹtàn ẹ́ nínú wèrè tí wọ́n kó kalẹ̀ tán níbi súfí ti ń bọ̀ òun ló tún bí jálà òun ló jà wọnú jálà bí o òun ló jà wọnú jálà bí o kò sí nǹkan tó burú ń bẹ ọlọ́run ọba náà ló dá gbogbo ayé ó ti mọ̀ pé a máa níṣòro ṣáwọn èèyàn níṣòro nígbà ayé ànábì muhammadu sallallahu ta'ala alaihi wasallam ṣé wọn lọ máa bá ní ṣé kò ní nǹkan tó fi yanjú bùkátà àwọn èèyàn ni ṣé bá Al-Qur'ani ni àtàwọn orúkọ ọlọ́run kí ni ìwọ wá sọ pé ìyàwó oníyàwó fẹ́ bá síngbẹ́rẹ́ sí ojú ara àfáà ó fẹ́ bá ìyàwó oníyàwó síngbẹ́rẹ́ sójú ara bí ìyàwó oníyàwó ṣe ń wá sọ́dọ̀ ẹ o ti rí pé lè kò gbádùn kò ní gbà fún ẹ o ti ń fún ní nǹkan jẹ kó lè lọ́ọ̀fù ẹ kì í ṣe súfí o kì í ṣe súfí àwọn tó jẹ́ súfí lọ́wọ́ bá ń jẹ́rìí Ọlọ́run bá ń jẹ́rìí wọn ní Suratul Kahfi 28 verse 28 ó ní wasbir nafsaka ma'a allazina yad'una rabbahum bil ghadati wal 'ashiyyi farabalẹ̀ máa bá wọn ràpọ̀ bá wọn ṣe pọ̀ àwọn wo ni àwọn tí wọ́n rántí Ọlọ́run tí wọ́n rántí àwọn Ọlọ́run láàárọ̀ àti nírọ̀lẹ́ Ọlọ́run bá ń ṣe ìdá fún fi pé confirmer but ìgbà tó ti di pé ẹlòmí Ọlọ́run aṣọ́re fún aníṣẹ́ Ibrahim ò ṣeun yá aláwọ̀ ẹlòmí ò fámọ́ yá ṣe Ibrahim yá wèrè ní ẹ́ tìjà ṣé Abdullahi Sise mo tún gbọ́ àwọn ló fún mi lọ́wọ́ Tìjàníyà ṣé Abdullahi Sise kan náà you understand bàbá Ọlọ́run dáre gangan ló fún mi lọ́wọ́ Ìkìlàsíyà bàbá Ọlọ́run dáre gangan rahimahullah so kò máa wò pé bóyá ó ń sọ nǹkan tí ó mọ̀ bó ṣe ń lọ gidi ní o tí àwọn Nàìjíríà mò ń sọ fún yẹn gbogbo ìrìn àjò ayé mi wá tún ní àwọn tí mo ń bá àwọn tó jẹ́ pé wọ́n parẹ́ sínú tasawuf gidi ni mo ń bá ṣe torí tó bá tọ́lọ̀ bá ti tọ́kọ̀ èèyàn bá ti gbàyẹ̀ yusabitullahu allazina amanu bil qawli sabit fil hayati dunya wa fil akhirah tọ́kọ̀ èèyàn tọ́lọ̀ bá ti fi ọkàn gbàyẹ̀ lórí pé kò nífẹ̀ẹ́ òun Ọlọ́run wà into spiritual nǹkan tí Sufi tasawuf fẹ́ kọ́ wa nìyẹn know how to sit down wa zakara Allah kaseera ló pé ẹ máa rántí èmi Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìgbà bóńkà Al-Qur'ani lọ́pọ̀lọpọ̀ ìgbà tasawufu ni Sufi ní ẹni òfin purify ara ẹni àmọ́ ìwọ ni ṣé Ibrahim ò ṣeun ṣé Ibrahim òun lànábì ṣé Ibrahim lọ́lọ́run tọ́lọ́n dẹ̀ ni pé ká máa dúpẹ́ fún Ọlọ́run ọba wala yushrik bi ibadati rabbi Suratul Kahfi náà ni wọ́n àwa ń rí oríṣiríṣi ẹ̀sùn nínú South Africa confam lèmi sọ fún ẹ o mi fẹ́ dárúkọ ni o confam pé àwọn onísúfì àwọn àfá onísúfì nínú South Africa èmi náà ṣáà ń wò pé àwọn èèyàn àwọn mùsùlùmí àwọn èèyàn àwọn Nàìjíríà àwọn Nàìjíríà tí wọ́n ń bẹ nínú South Africa èmi náà rí pé wọ́n rí àwọn àfáàfin ẹ má yẹ kí wọ́n tì yín lú bá bu àyà o ẹ bá ra àwọn àfáàfin ẹ understand ẹ bá rò pé jalejá ń jẹ sanra ẹ má jẹ catfish ẹ má jẹ electric fish o ẹ jẹ òjijì ẹ bá ra àwọn àfáà tí wọ́n hùwà bàjẹ́ fín nínú South Africa ẹ yọ ẹkún àwọn tí tẹ̀rí pé lè iṣẹ́ dáadáa ló ń ṣe ẹpọ́n wọn lé kẹ má bàa sórí ibú láyé àtàlìkè hàmà wọ́n máa ń já tíkẹ́ẹ̀tì orí ibú fún yàn o tó bá rú ẹ lójú confam mo ń sọ fún ẹ because ẹni tó ń sin Ọlọ́run tí a fẹ́ provoke ẹ pààrẹ tọmọtọmọ ni mo ló dìran kẹwàá àwọn wo ló wá bí àárín fín táwọn èèyàn wa
àwọn Nàìjíríà ní South Africa àwọn olówó bí àárín fi tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn àfáà yẹn àwọn wọn láwọn àfáà kan wọ́n ní onísúfì ni wọ́n ní àwọn àfáà Nàìjíríà tí wọ́n ń bẹ nínú South Africa tí wọ́n jọjọ́ mu ọtí tí wọ́n jọjọ́ ń lọlé aṣẹ́wó tí wọ́n ń hùwà bàjẹ́ lójú àwọn ọmọ ìjọ tí wọ́n ń sọ pé kọ́ mọ̀ pé ṣé Ibrahim lọ́lọ́run tí wọ́n ń sọ pé tí oore kan bá wọn pé ṣé Ibrahim ni tí wọ́n ní kọ́ máa fi sọ̀látùlì fàátì kírun tí wọ́n ní pé tẹ̀ bá kírun kò sí wàhálà tí wọ́n ní ká ẹ mu ọtí kò sọ̀rọ̀ ẹ mu gbó kò sọ̀rọ̀ ẹ mu kókè kò sọ̀rọ̀ ẹ máa hùwà bàjẹ́ kò sí nǹkankan àwọn àáfàá bẹ́ẹ̀ tí wọ́n pè ń súfí tasawuf nǹkan tó mọ́ ni o adẹ̀ láwọn àáfàá tó jẹ́ súfí nínú South Africa tí wọ́n ti mọ̀ páwọn eléyìí pure confam ni o ká mọ̀ páwọn eléyìí tasawuf gidi ni wọ́n tí wọ́n pure tá àríwá bàjẹ́ lọ́wọ́ wọn tó ìbò lẹ́yìn tí wọ́n á rí ti yín bá ṣe ń sọ bí wọ́n yẹn sọ ti South Africa ìfún wa náà là ń gbọ́ ti Nàìjíríà àtàwọn ibi tí Nàìjíríà wà tí wọ́n sọ súfí no súfì nǹkan tó mọ́ ni tí wọ́n sì fi ń ṣe ìbádà síwájú Ọlọ́run nǹkan tó mọ̀ ṣe tó mọ̀ tuntun wájú Ọlọ́run tí dọ̀tí tó wọn gbọ́n stain kúrò lára ẹ̀ that is the meaning of tasawuf nǹkan tó wọn gbọ́n ìdọ̀tí kúrò lára ẹ̀ ní ìṣẹ́jú òun ló ń jẹ́ tasawuf ìdọ̀tí wo wá ni nǹkan tó yẹ kó máa jẹ́ kó máa mọ́ níwájú Ọlọ́run kì í ṣe pé o ṣáwà o ń bomi àtọ̀ṣẹ́wò ẹ̀kọ́ là ń sọ ìdọ̀tí tọlọ́run tí ò ní jẹ́ kó jẹ́ lẹ́ṣẹ̀ níwájú Ọlọ́run òun ló ń jẹ́ tasawuf wáyé tó wáyé pé àwọn onísúfí wọn pariwo lórí ẹ̀ṣẹ̀ jù tó ta sí bá àwọn kan bẹ́ẹ̀ afálẹ̀ ń bá lé aṣẹ́wó ẹ ti ṣe láìláìláìlá òkú tó bá ti ṣe láìláìlá òkú pọ̀ jù àfi kó má gbẹ̀ṣẹ̀ kó má bàa tètè kú irọ́ ni àwọn àfà wọ́n wá rí àwọn àfà lé aṣẹ́wó wọ́n wá rá àwọn àfáà lé ọtí wọ́n wá rá àwọn àfáà tí wọ́n ń gba ìyàwó ọmọ ìjọ àwọn ará àwọn àfáà tí wọ́n ń hùwà bàjẹ́ àwọn ará àwọn àfáà tó ń fi nǹkan banú gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn nǹkan tọ́lọ́run ọba ò bá fún ẹ kò sẹ́ni tó lè fún ẹ nǹkan tọ́lọ́run ọba bá fún ẹ kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ẹ kọ̀nfàmù lèmi sọ fún ẹ o iye ìsúrùkùn láhù fala gáálíbà lákùn àbí wàhíyà mùsásíkà láhù bìdúrì fala káṣífà láhù ìláhù وإن يمسسك الله بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده àbí من عبادنا وهو الغفور الرحيم ẹ má ká ṣe pàlàpàlà tasawufu ìráyé sá bólówó ẹni tó bá jẹ́ súfí bólówó yóò máa pin ni ẹ máa rí pé báwo ni bàbá ṣe dírẹ́sì yìí báwo làbá yìí ṣe dírẹ́sì yìí torí kì í káyé sọ́kàn òun lọ́lọ́run sọ fún ẹ yìí wasbiri nafsaka ma allazina yad'una rabbahum bil ghadati wal ashiyi àwọn tó ń pe àwọn Ọlọ́run ní òru ní àárọ̀ àti ní alẹ́ bil ghadati wal ashiyi àwọn tó ń pa àwọn Ọlọ́run ní alẹ́ ẹ láàárọ̀ àti lálẹ́ yuriduna wajhahu tó jẹ́ pé èrò ọkàn wọn lórí bí wọ́n ṣe ń pe àwọn Ọlọ́run ọba láàárọ̀ yẹn àti lálẹ́ yẹn èrò ọkàn wọn ni pé yuriduna wajhahu wọ́n fi ń wá oore wọ́n fi ń wá bí wọ́n ṣe súnmọ́ àwa Ọlọ́run ọba wọ́n fi ń wá ojú rere àwa Ọlọ́run ọba ni wọ́n fi ń ṣe àfọ̀mọ́ fáwa Ọlọ́run ọba ni wọ́n fi fẹ́ dúró déédéé pẹ̀lú àwa Ọlọ́run ọba ni wọ́n fi ń gbọ́n ẹ̀ṣẹ̀ nù kúrò lọ́rùn wọn ni fáwa Ọlọ́run ọba ká lè foríjì wọn. ولا تعد عيناك عن تريد سنة الحياة الدنيا kí ni mo sọ fún ẹ àwọn tó jẹ́ súfí tó jẹ́ original tasawuf تطيع من أغفلنا تريد سنة الحياة الدنيا هذا ọ̀ṣọ́ ayé òní سنة الحياة الدنيا ọ̀ṣọ́ ayé òní wọn ní kú ọ̀ṣọ́ ayé sọ́kàn yes ó mọ̀ ọ̀ṣọ́ ayé bí àwọn mọ́tò ńláńlá kó máa ronú máṣàn kó máa ronú pé ó máa jìpù kó máa ronú jẹ́ẹ̀tì kì í ṣe onítàsáwùf ìgbẹ́ mo fi ń ṣe kíkan báyìí ni pé àwọn èèyàn ń kówọ̀ sí bá nǹkan tó ń jẹ́ tàsáwùf nǹkan tó mọ́ paran gandan ni àmọ́ bí tó ti ń bọ̀ láti sọ fún ẹ̀yẹn àwọn wèrè tí wọ́n dálẹ̀ tán lọ́jọ́ tó níbi tó ti ń bọ̀ wá tí wọ́n dá àwọn èyí tí ò dánù tán tàsáwùf nǹkan tó dúró tán ni nígbà tí wọ́n ti check and balance pé ok ìwọ Muhammad nǹkan sallallahu alaihi wasallam nǹkan tá ń ṣe ni nǹkan tá ń ṣe ni nǹkan tá ń ṣe ni nǹkan tá ń ṣe ni
ok nǹkan tó Al-Qur'an sọ ni nǹkan tó Al-Qur'an sọ ni àbí ok eléyìí Al-Qur'an ò fọwọ́ sí Ọlọ́run ọba ò fọwọ́ sí àbí eléyìí Ọlọ́run ọba ò fọwọ́ sí eléyìí Ọlọ́run ọba ò fọwọ́ sí for example kí wọn kó nǹkan mẹ́wàá dúró jókòó kí márùn bá tọ́lọ́run tànábì mu kí márùn má bá tọ́lọ́run tànábì mu so wọ́n dẹ̀ pé so tó bá wá ṣe Islam wàá da márùn tí ò bá tọ́lọ́run tànábì mu yẹn wàá dànù wọ́n dẹ̀ dá márùn yẹn nù èyí tó bá tọ́lọ́run tànábì mu tí wọ́n ti ń bábọ̀ ti pẹ́ márùn yẹn wọ́n kó mọ́ lóní Sufi fi máa wà spiritual I will never deny mi ní deny mo lè má máa ṣe kinní kan pé kúbùrà àbí kinní kan mọ́ pé kinní but Sufi ni mi I can't deny nǹkan tó dá tó Sufi kò sí yóò máa fi iṣẹ́ kúnṣẹ́ ni fáìsá farakítà fáńsá àbí wọ́n ìlà àrọ̀ píkà fàrígàb kí lọ́rùn sọ mẹ́ ó mọ̀ pé kò ṣe tàṣùbà ló ń sọ fún ẹ̀yẹn yẹ́sùkúrú ní láàkì yàmà wá kú húdẹ̀n kí máa mú àyà tó ti ń sọ̀rọ̀ ọlọ́run láìkì àsànáhù kí yàn máa yìn púpọ̀ jù tasawuf Sufi ló dẹ̀ ní èyí tí ò bá dání ká sọ Sufi dúró tó ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání òun lọ́lọ́run ọba ń sọ yìí àwọn tó bá jẹ́ tasawuf fún wọn kí ń láhun tó bá dánú bí wọn tẹ́ bá ti bẹ̀ wọ́n àwọn afẹ́kọ̀ọ́rọ̀ parí ni wọn kí ń ṣọ̀tẹ̀ Sufi ò kí ń fihàn sínú ọkàn ní Sufi máa ń mọ́ ni torí gbogbo nǹkan tọ́kàn ẹ̀rọ gbogbo ìgbà jẹ́ kí ń já ẹ tán ọ̀dọ̀ ọlọ́run ni bó àṣẹ rójú rẹ ọlọ́run ni gbogbo wèrè tó ń ṣe yẹn ò kan bó àṣẹ rójú rẹ ọlọ́run ni wàá rí ẹlòmí wà pé báwọn ni bàbá yóò ṣe múra báyìí wo ibi tí bàbá ń sùn sí gbé kíníkan kíníkan bó wọn ṣe pàdé ọlọ́run ni gbogbo ìtàwọn èèyàn ẹ̀ṣẹ̀ lọ ń ṣe ń sì pé wọ́n gbẹ́ sàárè tí wọ́n á sùn sí wò tó ń fi dẹ́ àwọn olókọ́ gbèrò rí yẹn dé àwọn onísúfí ni because wọ́n mọ̀ pé ọlọ́run á máa lọ pàdé ọlọ́run á máa lọ pàdé ọlọ́run ẹ wá kó dọ̀tí ẹ wá kó dọ̀tí ẹ wá kó nǹkan kí nǹkan ẹ wá kó wọnú ẹ wá náà níyanjú ẹ á yanjú ẹ o confam ẹ wo bọ́lọ̀ ṣe mọ́ ń sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ àwọn tí tó bá yẹ̀yìn padà sí kíní síran tí òun ọlọ́run tó bá dọjọ́ àlìkíyámọ̀ kò ní rí òun ọlọ́run múdúrà àti rántí àyà yẹn so àyà pọ̀ tó sọpọ́tì Sufi tó sọpọ́tì askar àmọ́ wèrè tó wà ń bẹ̀ bíbára sùn illegally ìwà àbàjẹ́ ló ń ta ìlàmú ìwọ mùkádàmù wà fà lọmọ tí ń klọ́ọ̀bù kiri wèrè ni wà fà onísúfì yẹn pèsè Ibrahim lọ́lọ́run wèrè ni ẹ́ fi sọ̀látùlì fàátì kírun ò gbádùn sọ fáwọn mùrídí àti mùrídá pé bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ gbàwẹ̀ kò sí wàhálà èṣù ń gbénú ẹ wọ́n ń bá mọ́tò àfà wọ́n ń bá ní ilé ọtí wọ́n ń bá mọ́tò àfà wọ́n ń bá nílé aṣẹ́wó wọ́n ń bá níbi tí wọ́n ti ń hùwà tí ò dáa ó kì í ṣe mùsùlùmí ò kì í ṣe alùsùfì nǹkan tó ń jẹ́ tasawuf nǹkan tó mọ́ ni wala tuti mani agifalina kọlíbà wo an zikiri náà àbí ibola pàdé wala ta'adu aynaka anihun turidu sinnatal hayati dunya wala tuti mani agifalina kọlíbà wo an zikiri náà ẹ wo support Ọlọ́run bá gan sọ pé kíni o má bá wọn tó ẹ pé kíni tí wọn kì í rántí àwa Ọlọ́run má bá wọn tó pọ̀ ẹni tí kì í rántí Ọlọ́run kò kúrò lọ́dọ̀ ẹ̀ àbí ayé àkànnà sọ pé alẹ́zínà yastakbiruna anil ibadati sayadkhuluna jahannama dakhir so ayé àpọ̀ ẹ jẹ́ ká sin Ọlọ́run bá pẹ̀lú mímọ́ o tasawuf nǹkan tó exist ni tó dẹ̀ ń bẹ nínú ẹ̀sìn àmọ́ kì í ṣe ìdọ̀tí ẹni tó bá jẹ́ ní Sufi ọ̀dọ̀ Ọlọ́run láti máa béèrè gbogbo nǹkan kò ní kọjá inú àlà Ọlọ́run kò dẹ̀ ní kọjá inú àlà Ànábì Muhammad kò ní gbé tiẹ̀ wá ẹni tó bá jẹ́ Sufi yóò sì mọ kírun yóò mọ̀ sí dáadáa àwọn ọ̀wá Sufi làkà yẹn a máa gbé wá fún yín o o gbé foundation ẹ̀ fún origin ni mo sọ fún ẹ má jẹ́ kí gbogbo èèyàn wa nínú South Africa ẹ má jẹ́ káwọn àfá jáàmù àwọn àfá iná tí wọ́n ń bẹ nínú South Africa
ẹ má yẹ kán gbé yín kọlu àwọn àfá original o àfá wà o orúkọ Ọlọ́run wà o orúkọ Ọlọ́run wà o ẹni tó bá ń bẹ Ọlọ́run kì í sì béèyàn àwọn àfá jagbajagba la ṣe wá sí tán fún sìn nínú South Africa àmọ́ àwọn àfá original tó ń bẹ nínú South Africa ẹ̀yin Nàìjíríà tẹ́ ń bẹ nínú South Africa tẹ́ ń rí àwọn àfá àfín ẹ wà very careful ẹ mọ àwọn àfá tẹ́ ń rìn fín o tó bá fi lè lọ ṣe mistake tó lọ ta sí àfá tí ò yẹ kó ta sí mò ń sọ fún ẹ ó di ìran kẹwàá nínú ìran ẹ̀kọ́ tó kúrò nínú wàhálà ẹ confirm ni mò ń sọ fún ẹ torórúkọ Ọlọ́run wà ẹni tó bá sì ń bẹ Ọlọ́run máa ń dúró tì ní ògbọ́ni Ọlọ́run wala takhshawhum wakhshawni má bẹ̀rù anything èmi Ọlọ́run ni kò bẹ̀rù ó sọ́nbì kan walam yakhsha illa Allah àwọn tí wọ́n bẹ̀rù kankan àyàfẹ́ mi Ọlọ́run nìkan ni wọ́n bẹ̀rù irú àfáà bẹ́ẹ̀ tí ó bẹ̀rù kankan tó pọ́nà ọba ló bẹ̀rù tó ń páyà Ọlọ́run tó ń ṣe dáadáa ìwọ wá ló fẹ́ rí fín wà á kú fífín wà á generation ẹ̀kẹ́ wà wọn ní gbúrò nǹkan tó ń jẹ́ oríire nínú wọn àfáà tó ń fara bolẹ̀ fọ́lọ́hun tó ń bẹ lọ́hun tẹwàá ti torí pé ráfà jagbajagba kan tó ń bá yín mọtí tẹ́ ń bá nílé aṣẹ́wó tó ń bá yín wà nǹkan òkú kiri tẹwàá fojú kan náà wo àwọn àfáà àpapọ̀ wà á parẹ́ nínú South Africa ẹ má máa wò pé gbogbo bákan náà ni gbogbo àwọn èèyàn ṣe rí mẹ́rin tó ẹ̀yin àfáà tó sì ń ṣe bẹ́ẹ̀ nínú South Africa ó máa tó ọmọ máa dárúkọ yín because kò dá torí ẹ̀ẹ̀kan jẹ́ káwọn èèyàn sórí ibú púpọ̀ ni tàbá máa ṣe wá sí báyìí ká máa wọ́nà ẹ̀yìn àfá àbí ká máa dárúkọ yín àwọn èèyàn máa fojú bákan náà wo gbogbo àwọn àfá ibi tá ti lọ fojú burúkú wo ẹni tí ó yẹ kó fojú burúkú wò wọ́n àbújó ni bẹ́ẹ̀ mi ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mi kì í bínú mo sì máa ń wá dáadáa fún yàn àmọ́ tí èèyàn bá fẹ́ lóun fẹ́ di ránkì Ọlọ́run látara mi èmi ò ní máa sọ fọ́lọ́run Ọlọ́run bá mi fìyà jẹ kì í ṣọ̀rọ̀ jọ́ọ̀lì kí á mọ̀ mo fẹ́ kí ìyà tó fẹ́ fi jẹ́ yẹn torí pé ó ráfà fín yẹn pé ó rí mi fín yẹn ìyà tí wọ́n Ọlọ́run fẹ́ bá mi fi jẹ́ mo fẹ́ kó ṣojú èmi Muhammadu Saheed mo fẹ́ máa rí I won't forgive you no mo máa rẹ́rìn mo dá pẹ̀lú èèyàn kí n náìsì pẹ̀lú èèyàn mo lẹ́mí àforíjì bọ̀ tó bá ti ń dí ọ̀rọ̀ pé ṣebí àwọn àfáà kan ó fẹ́ àfáà tí ò ní NAFDAC number ìjọba Ọlọ́run tó ń bára dáadáa kiri torí pé orá àwọn yẹn ó wá fẹ́ kọ̀ndẹ́mù àfáà míì kó wá jẹ́ pé mi ló fẹ́ kọ̀ndẹ́mù àbí pé ó fẹ́ kọ̀ndẹ́mù èèyàn tó yẹ pé mo mọ̀ tí mo bá fa ilé àfáà original ni màá dúró sí ẹ lọ́rùn o bóde yẹ pé mi náà ló fẹ́ kọ̀ndẹ́mù màá dúró sí ẹ lọ́rùn mi ní forgive ẹ o ìyà tí màá ní kọ́ lọ́run fi jẹ́ yẹn màá ní kó ṣojú mi o ẹ jẹ́ ká ṣe dáadáa àwọn àfáà tọ́lọ́run tàná bí wà tasawuf ó wà ìnìkáyà ìtàn lónìí a tún kó mi wá bá máa mọ̀ wá fi àmà pé ó súfí bó ṣe rí ni nǹkan tó ń jẹ́ súfí ni nǹkan tó ń jẹ́ súfí nǹkan tó ń purify nǹkan ni tí yàn fi tó ń fọ̀dọ̀ tínú èyí wá sọ súfí di nǹkan tó ń kó dọ̀tí àbò mọ̀ pé ó pèrè ló ní súfí olómọtí wọ́n rí ilé aṣẹ́wó ó kó dọ̀tí nìyẹn òun wà nǹkan òkú kiri òun bá wọn gbẹ́bọ oní kí wọ́n má gbààwẹ̀ mọ́ oníkàrámọ̀ ṣéhù gbérun oníkàrámọ̀ ṣéhù gbé àwẹ̀ òun bá wọn ọmọ ìjọ lájọṣepọ̀ lọ ó sì ń kóòtì àlìkùránì fún wọn ní fèkì ó sì ń bá gbogbo wọn sùn ó bẹ̀rù ọjọ́ tí tó máa kú wọn nìkan ó bẹ̀rù ọjọ́ tí màláíkà kú máa gbẹ̀mí ẹni ó bẹ̀rù ọjọ́ tó máa kú wọn nìkan nínú sàárè ni ẹ̀sìn Ọlọ́run ló máa ń bàjẹ́ yìí la tafsiduna fala tafsiduna fil hardi ẹ má balẹ̀ Ọlọ́run bá jẹ́ tilka darul hahira ṣóngbọ́ tilka darul hahira naj'aluha lil ladzina la yuriduna huluwan fil hardi wala fasada wala akibatu lil muttaqin yóò yá rasulu ló wí balligh ma unzila ilayka min rabbika wa in lam taf'al fama ballagta risalatahu wallahu yasimuka minan nas torí náà ẹ̀yin tẹ́ bá ń wò wá ẹ ṣí àkíní dáadáa especially in South Africa ẹ ṣí à kó débi tó afẹ́ kó dé
kò sí náà dandan ní tasawufu nǹkan tó mọ́ ni ó sì ti wà tipẹ́ ó ti wà tipẹ́ màá tún gbé wá fún yín ní next week mo fẹ́ máa mú wá fún yín ni máa fi sọ̀rọ̀ àwọn àfáà tó wá hùwà bàjẹ́ á máa sọ sínú ẹ̀ wàá lè máa mọ̀ pé nǹkan tó dúró tó ní NAFDAC náà bá ìjọba Ọlọ́run màá dé máa máa yàlùkúrá mọ̀ páyà lùkúrá máa kó wá fún yín máa mú wá fún ẹ pẹ̀lú bọ́dọ̀ ṣe ń ṣe ìdá wọn. àbáwọn olóńpọ̀ Ọlọ́run láàárọ̀ tó ń pọ̀ Ọlọ́run nírọ̀lẹ́ òun lọ́lọ́run bá ń sọ yìí. kí ni lísìtì tá a dẹ̀ ká nípa nǹkan tó ń jẹ́ tasawuf ìbọ̀lẹ̀ tí wàá rẹ̀ dandan tẹ́ ń ṣe ìwọ àfà tí wàá mọ tí yó tó máa gbé kiri nínú mọ́tò tí wàá máa bì. ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wọ́n South Africa tẹ́ ń ra àwọn àfà tó ń hùwà bàjẹ́ tẹ́ wọ́n fojú kan wo gbogbo àwọn àfà ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o tẹ́ bá ń rí gbogbo àwọn àfà fín Muhammadu Saidi ẹ mọ́ rẹ̀ mi fín o màá dá yín pọ̀ mọ́ Ọlọ́run ní o mi ì sì ní jẹ́ kó dúró lórí ẹnìkan kó ìran ẹ̀kẹ́ wá. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.